Ṣé káàdì yìí tán ni? Yeah, no, fóònù yẹn kọ́ọ̀tì ni. Ẹ jẹ́ fún yín lẹ́rìí mi ń pé wọ́n sọ bẹ́ẹ̀. Ẹ̀rí mi rèé. Okay. Nígbà tí mo Okay. gbọ́ ọ̀rọ̀ yẹn, èmi ò sì ń ṣe Hmm. agbọ́jọ́ ẹnìkan dá, yóò máa di òṣìkà. Okay. Gẹ́gẹ́ bí ẹni Okay. tó sọ̀rọ̀, mo pe ẹni kíní, mo pe ẹni kejì, mo pe ẹni kẹta. Hmm. Wípé ẹ Hmm. sọ̀rọ̀ báyìí fún ẹni báyìí. Níjọ́ tí mo kọ́kọ́ pe ẹni tó sọ̀rọ̀ gangan tó jẹ́ Alhaji Yusuf, wọ́n dẹ̀ ní kí n pe àwọn padà wípé àwọn ó sọ fún mi ń pé bó ṣe jẹ́. Mo wá pè wọ́n padà ń jọ́ náà gẹ́gẹ́ láti béèrè lọ́wọ́ wọn gbé kọ̀. Mo wá padà pè wọ́n létà wọ́n padà wá gbé kọ̀ nígbà tán máa gbé. Lẹ́yìn tán sọ fún mi pé gẹ́gẹ́ bí mo ṣe fọlọ́run kọ́ wọn lọ́rùn tí mo dẹ̀ ní káwọn búra sí káwọn dẹ̀ rántí ọjọ́ àti sùn àtijọ́ sàárè àwọn wípé bẹ́ẹ̀ ni o ọmọ onílé ayélujára ni ìmáàmù Tọ́lá. Mo ní ẹ̀ tí ṣàlàyé igun Hmm. tán jẹ́ wọn dáhùn wọn ṣàlàyé yẹn. Mo á béèrè lọ́wọ́ pé ẹ sọ̀rọ̀ kan fún Alhaja Ya Rashidi táwọn dẹ̀ sọ fún Alhaja Musili tó jẹ́ ọmọlé ayélujára pé ẹ̀yin sọ fún wọn pé ìmáàmù Tọ́lá wọn kì í ṣọmọ onílé ayélujára ẹ kàn jọ mọ́ bàbá Abbas ni ẹ sọ bẹ́ẹ̀ àbẹ́ sọ bẹ́ẹ̀ ẹ jọ ṣé ó tó lẹ́rìí àbí ó tó lẹ́rìí kíyàn lọ béèrè ọ̀rọ̀ lọ́rẹ́ tó sọ̀rọ̀ gangan ó tó lẹ́rìí àbí ó tó lẹ́rìí. Ọ̀tọ̀. Adà fún yín o nígbà tí mo béèrè ẹ̀ lọ́wọ́ Alhaji Yusuf Shitu báyìí Alhaji Yusuf ọ̀hún láwọn ò lè sọ ọkàn pa ẹ̀ ń sìn ọ̀rọ̀ inú ilé àwọn nìyẹn. Àwọn agbẹ́sẹ̀ gbogbo wọn ni wọ́n láìpẹ́ wọn máa sọ̀rọ̀ lórí wọn ta. Ìyẹn ò wá dà wọ́n sọ̀rọ̀ nílé wọn ta à ń gbọ́n ta kí ló dé tó máa jẹ́ pé àwọn ò ní wá sọ bẹ́ẹ̀ mọ́ ń sìn. Àwọn náà sọ̀rọ̀ fún yàn àwa béèrè lọ́wọ́ wọn àwa kojú wọn pé ká béèrè pé ẹ sọ bí àbẹ́ sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí olóòótọ́ ṣé kò yẹ kó sọ pé àwọn sọ bẹ́ẹ̀ àbáwọn sọ bẹ́ẹ̀ tó bá fẹ́ òótọ́ tó bá fẹ́ ṣe òótọ́ tó bá jẹ́ pé ìyànjú àwọn ni wọ́n mọ rí ẹ má bínú sá. àwọn ni wọ́n mọ rí sí àwọn ni wọ́n mọ rí sí tí wọ́n fi sọ. Reason yẹn ò wá da reason tó lè wà ń bẹ̀ nìkan ni pé àyàfi ọ̀rọ̀ tó wà ní ẹjọ́ ẹ má bínú sá ẹ má bínú sá gbogbo yín gbogbo alámọ̀ ọ̀rọ̀ tó wà nílé ẹjọ́ ẹ má jà máa dà á pọ̀ ọ̀rọ̀ wo ló wà nílé ẹjọ́ gan ọ̀rọ̀ méjì náà náà gbé lọ ilé ẹjọ́ ọba ló ní adáfún yín ọba ló ní mọ́sálásí ni ṣọ́ba ló fi mí jẹ ni n tó wà nílé ẹjọ́ nìyẹn ọ̀rọ̀ ó jọmọ nílé ò jọmọ nílé kò tí ì délé ẹjọ́. ṣé bí wọ́n gbọ́ sí Ustaz Jamiu Adégúnwà tí wọ́n pè sórí ètò yìí wọ́n ì fáwọn òṣè gbalé ẹjọ́ lọ. títa ni òṣè gbalé ẹjọ́ lọ. àwọn ilé alídára. ẹ̀yin náà ẹ̀yin Yorùbá náà lè máa ń sọ̀rọ̀ pé ẹ̀kọ̀ọ̀kan là á yọ sẹ̀lẹ́kù. èyí tó ayọ̀ ẹkùn kọ́ lé lẹ́nu ẹni sùúrù rárá ẹ má dàá pọ̀ ẹ̀yin náà mọ̀ ẹni sùúrù sà nílé ayé tá a wà yín sìn bá fẹ́ gbé ẹjọ́ lọ ilé ẹjọ́ tí ò bá ṣẹ́jọ́ kan ilé ẹjọ́ tẹ́lẹ̀ ó sì ń rọrùn tẹ́jọ́ kan bá wà nílé ẹjọ́ tó fẹ́ jọ mọ́ tí wọ́n fẹ́ gbé lọ lẹ́jọ́ tó bá yanjú ẹni sùúrù ẹ má kánjú lórí ìyẹn ṣe understand wọ́n gbẹ́jọ́ lọ ilé ẹjọ́ wọ́n gbẹ́jọ́ lọ ilé ẹjọ́ kò tí ì kan anybody tó bá ń wọ́n wá gbé lọ àsìkò tó bá ń wọ́n nìyẹn ṣe understand ìgbà tó fẹ́ gbé lọ ó dà kò sí wàhálà bọ́ọ̀nì case tó bá tó àsìkò tó máa gbé lọ wọn á gbé lọ ṣóyè yín sìn ẹjẹ àgbàgbé pa yẹn ṣe understand ẹ má jà lò yín àti yastic tá à ní fi lè ṣòótọ́ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ṣóyè yín sìn àsìkò tó bá ń wọ̀n lọ́lẹ̀ gbé lọ ilé ẹjọ́ láti fẹ́ wádìí òótọ́ lórí ẹni yìí tá a fi dín pa ń ṣe DNA tá a fi prove ara wọn ṣóyè yín sìn. pẹ̀lú àdúrú wàhálà tá a ṣe yìí kò sí ìtàsíkò. kílẹ̀ pé yìí. pẹ̀lú àdúrú wàhálà tá a ṣe yìí kò sí ìtàsíkò. wẹ́ lọ́dọ̀ tí wọ́n nìyẹn ẹ mọ̀ lọ́dọ̀ tí yẹn yín lè máa lérò pásìkò ti tó lọ́dọ̀ tí wọ́n kó má ti tàsìkò ṣóyè yín sìn kódà ẹjọ́ mi gan over 20-40 years wọ́n sì máa fà á lọ fà á bọ̀ kó tó di pé wọ́n give verdict lórí ẹ̀ ṣe understand so ẹ má bínú sà mo á ní ìbéèrè kan ṣé mo pẹ́ ti sọ fún mi nsìn wípé kí hàn bá ẹlẹ́rìí tó tóbi jù nínú ẹlẹ́rìí ni kí ẹni tó sọ̀rọ̀ kán fèsì ẹ̀ báyẹn pé kó sọ̀rọ̀ yẹn kó tún sọ ṣó sọ àbí ò sọ tẹ́ni tó sọ̀rọ̀ yẹn ò bá ti lè sọ a jẹ́ pé ẹ̀ ń tọ̀hún ǹjà alábòsí kọ́ là á perú ẹni bẹ́ẹ̀. ní ẹni tí ò sékè ni. ẹni tó sọ̀rọ̀ tí wọ́n gbọ́n kó sọ̀rọ̀ kan ta ó wá di pé wọ́n padà wá bá ń pé o sọ̀rọ̀ báyìí fẹ́ni báyìí tó dẹ̀ tẹ́lẹ̀rí yẹn dẹ̀ wà lẹ́yìn pé òun gbọ́ tó sọ fóun wọ́n dẹ̀ sọ fóun báyìí tí ìwà bẹ́ńtọ̀ tí ò wá lè sọ̀rọ̀ yẹn mọ́ tó mọ̀ọ́mọ̀ dákẹ́ gẹ́gẹ́ bí medialist ẹ̀yìn ṣe silence sometimes is the consent to what. I'm hearing you. No, dáhùn silence sometimes an accusation is a silence to what. Is an answer to what?
I don't know where we want to time it. Àmọ̀tẹ́kùn Oòduà ó dáa kò sí wàhálà ẹ jẹ́ wá béèrè ìbéèrè kan lọ́wọ́ yín tí mo dẹ̀ fẹ́ kẹ́ bẹ̀rù Ọlọ́run tẹ́ máa fi dáhùn béèrè yìí kódà ó lè jẹ́ lásì ìbéèrè tí fẹ́ béèrè gan ẹ gbọ́ kódà ó lè jẹ́ lásì ìbéèrè tí fẹ́ béèrè lórí ọ̀rọ̀ yìí gan mo dẹ̀ mọ̀ ń pọ̀ mọ́ Ògbómọ̀ṣọ́ ní you understand mo dẹ̀ mọ̀ ń pẹ́ ẹ máa ń ṣàdà fún yín mo dẹ̀ mọ̀ ń pẹ́ ẹ máa ń ráwọn fídíò tí ìmáàmù máa ń ṣe láwọn ọgbà kan bó tẹ̀ jẹ́ pọ́n ti da dúró sìn tó jẹ́ pé bí ọ̀rọ̀ bí a máa pàṣà mọ́ ba mọ́ nǹkan kan tí ò dẹ̀ sọ́mọ̀ Ògbómọ̀ṣọ́ tí inú ẹ̀ máa dùn tó máa gbọ́rú ẹ̀ kódà àwa mùsùlùmí gan àwọn ò kọ̀ǹdónù sí nǹkan bẹ́ẹ̀ inú ọdún because àìríwá fídíò tẹwà lórí yẹn because wọ́n pẹ́ ọmọ ìjẹbẹ̀rí tí ń jápọ̀ àyà nǹkan ọba gẹ́gẹ́ confam Mọ́bọ́sà. Can you prove it in the court of law? Of course, mo lè prove ẹ̀. Ìmáàmù sọ wípé ń gbé kí ni ọ̀pọ̀ òwe mọ́ kábíyèsí kábíyèsí kankan kọ̀ọ̀kan dẹ̀ confam nínú fídíò wọn. Mọ́bọ́sà ẹni sùúrù sà. Ṣé rí wọ́n pòwe wọn pòwe gbogbo yẹn kan mú wá láti lè mú ọ̀rọ̀ ọmọlúàbí wá ni ọ̀rọ̀ òwe tó máa ń pa mọ́yàn tóun bá sọ pé òun ò bẹ́ nìyẹn wí ọ̀tọ̀ lọ́n tóun bá wí wàhálà òun tóun ní èèyàn ọ̀kan wa tó yẹ yín sìn bọ̀tẹ̀ bá níyẹn ò wá òkè kò lọ pẹ̀lú ẹ má wọlé ẹ̀fìn yẹn lẹ̀ ọ̀rọ̀ tí wọ́n fẹ́ béèrè láti lọ́wọ́ yín ni pé mo fẹ́ béèrè lọ́wọ́ yín sí sà ṣé ń gbọ́ sà ṣé ń gbọ́. Hello. Yeah. Hello. Mo ń gbọ́ yín. Ká tó kú òun bẹ̀ yẹn. Statement yẹn. Ìmáàmù lè sọ̀rọ̀. You are living. I think that you are living in USA. Of course, yes. Báwo ni èèyàn ó fi máa ẹni tí wọn ò dákọ̀? Kẹwàá fún Pátákà ni wọ́n ń bá wí láti ẹ̀sọ́ tó ń sí. Okay. Now, ṣé kí n dáhùn? Lọ́wọ́ àwọn ọba, let me take up the first. Lọ́wọ́ àwọn ọba, wọ́n lẹ́ni tó bá tó ọba kú, ní máa ń bú ọba lójú rẹ̀ ni. Kó ọba bú ọba lẹ́yìn, tí wọ́n bá gbé ọlọ́dọ̀ ọba gan, ibò kò jẹ́ kó ọ̀dá ọba ló sọ. Tí wọ́n bá gbé ọlọ́dọ̀ ọba tó bá gbé ọlọ́dọ̀ rẹ̀ ń gbọ́ wọn lọ sọ báyìí. Tó ń tàn bá lóhun ọ̀ṣọ́ nù. Ká tó wá sọ pé ẹni tí ọ̀dá kù bá rárá. Okay. Now, àgbọ́yé ọ̀rọ̀ yìí ń tẹ́yìn sọ nísìnyí pé ẹ̀yin ò gbà wípé ọba náà ń bá wí ṣé bẹ́ẹ̀ kọ́ ni. Ó dà kò sí wàhálà kò sí wàhálà wọn bọ́ bá wí kò sí wàhálà bó tẹ̀ jẹ́ ń pọ̀ bá kọ́kọ́ fáàmù pé àwọn ọmọ pa àwọn nọ́mbà pọ̀ èmi ò nídìí yẹn mọ́ ẹ jẹ́ kí yẹn slide. Kò sí wàhálà ìyẹn ò ṣe problem ǹjẹ́ mi fẹ́ kẹ́ bá mi ṣe é sìn. Of course. Oyè mi mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe nǹkan kan sìn tí mo dẹ̀ fẹ́ kí ẹ bá mi jẹ́ kí ọ̀rọ̀ yẹn jáde dáadáa mo fẹ́ kẹ́ ẹ fi gẹ́gẹ́ bí ẹ jẹ́ olóòótọ́ tẹ́lẹ̀ jẹ́ medialist ṣe understand tẹ́lẹ̀ lọ́mọ àbẹ́ẹ̀ lọ́mọ ẹ̀dẹ̀ níyàwó àbẹ́ẹ̀ kọ́ ni. Kí ló dé? Ní mo béèrè ní ṣe bẹ́ẹ̀ lọ́mọ ẹ̀dẹ̀ níyàwó. Àwọn sọ̀rọ̀ family life lórí social media. Ìyẹn ò ń ṣe pọ́blẹ́mù náà ẹ̀ dárúkọ wọn kò sí ọkọ tó máa ṣàwọn ọmọ yìí. Ó dà kò sí wàhálà gẹ́gẹ́ bí ẹni tó ń wádìí òótọ́ tó yẹ yín sìn mo expect kí ó jẹ́ pé gbogbo nǹkan bá ṣe lórí òótọ́ ni ǹjẹ́ lè búra àbí kẹ́ fi ọmọ yín búra wípé ẹ gbowó lórí tẹ́ ń ṣe yìí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe. Pé ẹnìkan pè mí wọ́n sọ pé iṣẹ́ yìí bàbá wa ṣe òye táwọn pọ̀ ni. Rárá ntẹ́mi béèrè kọ́ ni ẹ̀ ǹjẹ́ lè fọ àwọn ọmọ yín búra wípé nínú tẹ́ ti ń ṣe bọ̀ o kò sí ẹnìkankan tó pè yín tó compensate yín àbí gbà iye báyìí bàbá push narration jáde ǹjẹ́ lè fọ àwọn ọmọ yín búra lórí ẹ̀. Bọ̀ ìyẹn ká jọ explain. Ṣé pé mò ń ṣe program èèyàn bùn mí lówó àbí wípé èèyàn ìbò lọ́pẹ́ àti ìgbésẹ̀ wọn. Àbí èèyàn wá fún mi lówó pé kó o lè mọ̀ bá wa ṣiṣẹ́ yìí ó jẹ́ pé lọ́mọ bá wa gbé owó nìta bùn àdéhùn méjèèjì. Ok àti ẹ̀ ń ṣe program wọn pè yín wọ́n bùn yín lówó àtẹ̀yàn pè yín ó gbé program yẹn fún yín pé máa bá wa push narration jáde. Obìnrin máa ṣe program báyìí.
Táwọn èèyàn bá wá bùn mí lówó, ọ̀fẹ́ǹsì ni wọ́n fún Oríyọmí Hamzat lówó. ẹ ti gbọ́rọ̀ mi o, ẹ ti gbọ́rọ̀ mi. Lórí No, ọ̀rọ̀ that ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí, question lórí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí, lórí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí tá à ń sọ yìí ń sìn, ìyẹn máàmù Tọ́líà yìí. Ntèmi fẹ́ kẹ́ búra lé lórí nìyẹn wípé èèyàn ò pè yín rí, àbẹ́nìkan kan ò pè yín rí, àbẹ́nìkan kan ò mú yín sọ́dọ̀ rí, àbọ̀ ò mú yín lọ sọ́dọ̀ ẹnìkan rí, directly or indirectly wọ́n fún yín lówó rí lórí kẹ́ máa push narration jáde lórí program àbí ẹ ti ń ṣe wọ́n á sọ́bọ̀ ti gbà mo rí tó ṣe gbà eléyìí mo rí tó ṣe gbà mo rọ́ ọ̀hún tó ṣe ọlọ́run jò dá fún ẹ gbà ẹ̀yin tẹ́ lè búra lórí ẹ̀ lórí àwọn ọmọ yín lórí ẹ̀. Okay, for your mind now, let me ask you a question about what you said. Okay, kí n sọ̀rọ̀ ní ìsìn, Kẹ́nyẹ̀ wá pè mí, wọ́n wá sọ fún mi wípé Àmọ̀tẹ́kùn Oòduà yóò dá fún yín o, ẹ̀yẹ fún yín nìkan ìtẹ̀sẹ̀ yẹ, inú mi dùn sí. Is it a crime? It's a crime. It's a crime. Nínú òfin wo? Adà fún yín. Ṣé mo ń bọ̀ bóyá máa jẹ́ crime rí? Ẹ jẹ́ n bá yín sọ, ẹ jẹ́ n ṣàlàyé fún yín. Bóyá máa jẹ́ crime rí. Wọ́n lẹ́ni tí ń parọ́, ó mọ̀ pé irọ́ lòun pa. Bẹ́ẹ̀ ni tó bá ń gbọ́n ta ọ̀bá mọ̀ pé irọ́ lòun gbé jáde. Ẹni tí ń parọ́ mọ̀ pé ọ̀dọ̀ òun fúnra wọn irọ́ lòun pa. Do you understand? Now, ọ̀rọ̀ bẹ̀. Question yẹn wá kọ́ lọ́wọ́ yẹ kẹ́ ẹ béèrè ní tàbíwá. Question tó yẹ kẹ́ ẹ béèrè lọ́wọ́ ti wá. Because wọ́n ṣiṣẹ́, mo lọ́fíìsì mi. Then you know that. Okay. The government of Abisio, I think that you know that also. Yes. But mo tẹ ń bọ̀ nǹkan kan wà tẹ́ sọ o. Let me explain myself. Ẹ máa sọ̀rọ̀ yín lọ. Now, Kẹ́nyẹ̀ wá pè ní wílílì láì jẹ́ pé mo lọ pọ́ńtọ̀ ọ̀hún. Ó wá ní iṣẹ́ tó ń ṣe o. Ẹsẹ̀ wo. Mo fi ìjọba yìí sọ́pọ́ọ̀tì rẹ o. Bẹ́ẹ̀ni. Àmọ́ ẹgbẹ́ mi lè ṣe àwọn èèyàn sí ní sọ́pọ́ọ̀tì mi nígbà tó jẹ́ kó rí ìlú. Ó dà ṣe rí èyí tí mo sọ tẹ́lẹ̀ yẹn general ni general. Nítorí kó o sọ ni pé okay, before you ask me what you ask me now. Mr. Aridwa, do you have children? Yes. And wife? Yes. Ọya, ẹ wá pé pé láti kọ́ tí mo ti bẹ̀rẹ̀ tí mo ti wà lórí social media yìí. Kìí sọ̀rọ̀ mọ́mù nìkan o. Ẹ ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Ọ̀sẹ̀ ní kankan tó kù nínú owó lórí social media kù nínú owó tí gbogbo àwọn yóò kú. Mo ń bọ̀ o. Mo tẹ gbádùn mi tẹ gbé wá gbà ẹ̀ ó ti yé mi. Ṣé rí láti ìjọ́ tèmi ti ṣe program, ṣe understand? Láti ìjọ́ tèmi ti ṣe program. Àkọ́kọ́ ni pé first of all, I live in the US and I don't expect anything from anybody. That's number one. Kàkà tẹ́nìkan. Mo ń bọ̀ kẹ́ tó fẹ́ kémi tó ṣe tẹ́yìn sọ fún mi yẹn tẹ bèrè ń sìn kẹ́ tó ṣe kémi tó ṣe tẹ́ sọ yẹn. Ẹ ti ṣe tèmi ẹ fẹ́ kémi ṣe fẹ́yìn. Irọ́ ẹnì kò lè tèmi sí. Because ọmọ bí ṣe wá ṣe rí náà. Mo ń bọ̀ ẹ̀yin ò lè ṣe bọ̀ ẹ fẹ́ kémi ṣe. Wọ́n ti adájọ́ owó náà wọ́n tẹ̀lé. Mo ń bọ̀ ṣẹ́rí tó bá jẹ́ pé no mo ń bọ̀ sà. Àkọ́kọ́ jẹ́ pé ẹni sùúrù. Ẹni sùúrù gbàgbátá. You understand? No, mi disrespect yín látẹ̀kan. Mọ èjì mi ẹ̀ lè máa sọ ní sùúrù fún mi. Ẹni sùúrù mo sọ látẹ̀kan. Oh, sorry, my brother. Mi ò láì kí máa disrespect èèyàn ẹ má bínú sà. Ṣé mo kọ́ sà? Ẹ tí dáhùn ìbéèrè tèmi. Ṣóyè yín sìn. Tẹ bá lẹ́yìn ò lè ṣe ẹni sùúrù. Ẹni sùúrù sà. Kò sí wàhálà. Tẹ bá lẹ́yìn lè búra. Ẹni sùúrù sà. Tẹ bá lẹ́yìn lè búra gẹ́gẹ́ bí accusation tèmi wá gbé wá bá yín. A jẹ́ pé ẹ̀yin gan fúnra yín ẹ wà nú ẹni tó ń parọ́ nìyẹn. Ẹ wà nú ẹni tó ń parọ́ nìyẹn dẹ̀ ní. Tó bá dẹ́yìn lójú pé
ẹ jẹ́ wá dárúkọ ẹnìkan ẹ máa gbọ́ máa gbọ́ máa gbọ́ ẹ jẹ́ ń dárúkọ ẹnìkan ẹ jẹ́ ń dárúkọ ẹnìkan mo ń bọ̀ sà ẹ jẹ́ kí mi sọ nǹkan tí fẹ́ sọ náà ṣe rí látijọ́ tẹ̀mí ti ṣe program láyé yìí ṣóyè yín sìn tí tátẹ̀ sọ pé ọ̀rọ̀ program Ògbómọ̀ṣọ́ yìí òun ló tẹ̀sí kókó ọ̀rọ̀ program ilẹ̀ tẹ̀ ń sọ program Ògbómọ̀ṣọ́ yìí. ẹ̀mí ò kọ ọ̀rọ̀ program Ògbómọ̀ṣọ́ lèmi àti yín jọ ń sọ báyìí ọ̀rọ̀ program Ògbómọ̀ṣọ́ lèmi àti yín jọ ń sọ. gbogbo program irọ́ ẹ má kó pọ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe yẹn fẹ́ mi. mo ń bọ̀ sà èmi mọ tèmi ń sọ tó yẹ yín èmi ò fẹ́ prógámù yín tẹ́ ti ṣe sẹ́yìn tó yàtọ̀ sí ti ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ kẹsọ anything lórí ẹ̀ kò kàn mí ṣe understand ìyẹn ò kàn mí ọ̀rọ̀ tó jọ ti ilé Ayílára àti ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni mò ń dúró lé lórí tẹ́mi bá látijọ́ tí mo ti ń ṣe o tẹ́nìkan bá pè mí rí àbí mo gbowó lọ́wọ́ ẹnìkan rí ẹni sùúrù. èmi sọ ọ̀rọ̀ ní Ayílára nìkan lèmi sọ lórí ètò mi no èèyàn lè má gbà kankan bí eléyìí say it all. ọ̀rọ̀ ilé Ayílára ṣe understand ọ̀dà tẹ́mi bá ṣépètè mi ẹ̀ máa ṣẹ́ ti yín. yóò ní pọ́blẹ́mù. tẹ́ ẹ bá ní pọ́blẹ́mù ẹ̀ kọ́kọ́ ṣẹ́ ti yín kémi wá ṣẹ́ tèmi ó yẹ ẹja ṣe bẹ́ẹ̀. ṣèbí mo kọ́ sọ fún yín mo challenge ẹ̀yìn. Mr. Ridwa. Èmi ọkọ̀ challenge yẹn ọkọ̀ dáhùn náà. Ìbọ̀. Rárá. Bí ẹnìkan bá fún mi gbogbo. Why you don't want to be station? Ok, mo ti ń gbọ́ ẹ̀ sà, ó yá, tẹ́nìkan bá fún yín lówó, àbó pè yín tó bùn yín lówó. Bí ẹnikẹ́ni bá fún mi ní owó wípé ọ̀rọ̀ yìí lọ máa bá wa gbé owó rẹ̀, tàbí kéèyàn ó pè mí tó ní ọ̀rọ̀ yìí rẹ̀. Láyé báyìí lọ máa bá wa fi ṣe ọkọ̀ kò tó mọ̀ bá ti wá gbogbo tí mo ní lójú ayé mi kọ́ wáyé. Ó ti tán, kò sí wàhálà. I don't work because of money. Èèyàn lè wá bá mi o, kó compensate mi, pé kó sọ wípé àmọ̀tẹ́kùn òdúrà, mo rí wàhálà tó ń ṣe o, mo ra dátà fún ọ, mo fún ọ lówó ìbò fún ọ, ó ṣe gbogbo ẹ̀, mo lè gbà. Àmọ̀tẹ́kùn kan wá pé kọ́ńtráàtì ọ̀rọ̀ máa mú fún mi pé máa bá wà ṣe iye tó ọmọ ìgbà àbí iye tá a fún ọ yẹn máa ṣe èso máa bá wa ti síwájú gbogbo tí mo ní kí n máa kéde. Ọ̀yà I'm listening to you. Àkọ́kọ́ ni pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ń sìn mo bèè lọ́wọ́ yín mo bèè lórí ti ìyá wọn ẹlẹ́yin ò gbàgbọ́ ń pé kí n lọ béèrè lọ́wọ́ ìyálóde kí n dẹ̀ post ẹ̀ kẹ́yìn gbọ́ you understand kẹ́yìn gbọ́ kó tó di pé ẹ tó lè gbàgbọ́ pé ìyá wọn láwọn ò bí wọn sílé Ayílára ṣé bẹ́ẹ̀ kọ́ ni. Adà fún yín ẹlẹ́kejì ibẹ̀ ẹ dẹ̀ sọ pé ẹ̀yin ò mọ igun tí wọ́n bọ́ sí nínú ilé Ayílára torí ẹ̀yin gan ẹ̀ mọ̀ ẹ̀ dẹ̀ lè yẹn. Ibi ó ṣe fámìlì Ayílára. ẹlẹ́kẹta ẹ dẹ̀ fẹ́ fòótọ́ fáwọn èèyàn ẹlẹ́kẹta ẹ dẹ̀ lẹ lọ síbẹ̀ ẹ lọ ya sàárè bàbá ìmáàmù Tọ́lá bàbá ìmáàmù Tọ́lá wọ́n dẹ̀ fi sàárè wọn hàn yín ṣùgbọ́n yìí ò mórúkọ wọn ẹ dẹ̀ bí orúkọ wọn ẹ gbàgbé orúkọ wọn ni kò sí wàhálà látijọ́ tèmi ti ń ṣe program ẹnìkan ò pè mí fún mi lówó rí ẹnìkan ò pè mí báyìí pàápàá jùlọ program ìmáàmù Tọ́lá yìí kò sẹ́dá kan tó máa fún mi lówó kò tẹ̀ sẹ́dá kan tó máa fún mi lówó tèmi tẹ̀lé gbà ná àkọ́kọ́ nìyẹn torí mi ò jáde nítorí owó tó bá jẹ́ pé ẹnìkan bá fún mi lówó rí tàbí ẹnìkan pè mí ó gbówó fún mi gbé bá mi ṣiṣẹ́ yìí lórí ọ̀rọ̀ ìmáàmù Tọ́lá yìí gbogbo tèmi náà bá ní kọ́ lọ́ má jẹ́ jèrè kankan nù ẹ̀ ṣe understand ṣùgbọ́n tí ò bá jẹ́ pé ẹnìkan bá gbérú ẹ̀ fún mi tẹ́ẹ̀dá kan ò dẹ̀ gbérú ẹ̀ fún mi gbogbo ti bá ní láyé mi kí n jèrè ẹ̀ tọmọtọmọ tẹ́bí tara. ẹbí ló jèrè tèmi náà bí náà wà pèrè pé máa bá mi ṣiṣẹ́ máa wo báwa mójútó iye tá a fọ́ ọ ni tèmi náà jèrè tèmi náà bẹ́ẹ̀ ni wà pèrè. Ojú bẹ́ẹ̀ lọ. Now, I want to ask you my own question now. Okay. Ọmọ ìlú ọ̀gbẹ̀gbẹ̀ ni Mr. Ridwa.
ọmọ ọmọ ìlú Nàìjíríà òun ni lẹ́yìn ní sáré ọmọ gbọ́. Nàìjíríà ni mí Ọmọ stéètì wo ọmọ ìlú wo gangan? ọmọ Èkó lèmi Badagry láti ọmọ Badagry mi ní Èkó. Badagry, àbí Yorùbá mọ̀ ẹ̀ ọ́ èdè. ẹ́ Ègùn àbí Yorùbá, èwo mò ń ó sọ ní ọmọ lẹ́nu Badagry yìí dáadáa. èwo mò ń sọ lẹ́nu yìí Irọ́ ìbéèrè ni ẹni bá ti parọ́. egun àti Yorùbá ni méjì èdè tiwa egun àti Yorùbá ni Badagry. Ẹ̀rọ tọ̀, èmi máa mú bí tuntun dáadáa, wọ́n mi ègùn àti Yorùbá bò. ẹ mọ bó dáadáa. Mo máa kọ́ tó ní dáadáa, mo sọ Badagry dáadáa. ẹ̀wọ̀n bí èmi sí Kotonu ọmọ Nàìjíríà lèmi Kotonu yàtọ̀ sí Nàìjíríà. Ẹ̀sìn Badagry. Badagry ò ṣe Kotonu. Badagry ò kì í ṣe Kotonu. Badagry is comprises of people that migrated from one place to another. Ìyá mo ti gbọ́. Bóò ni ẹ̀yin ṣe dá sọ̀rọ̀ yìí ìgbà mẹ́ta bóò lẹ́yìn ti gbọ́ ta ló pè é gbọ́. Àdàfún ọ̀rọ̀ social media ni ọ̀rọ̀ tó bá dẹ̀ ti bọ́ social media ó ti kan gbogbo everybody lẹ́yìn tó bá jó lóòótọ́. Àkọ́kọ́ ọbẹ̀ ni pé èmi ò tẹ̀ mọ́ bọ̀ ẹni ìṣàlàyé ni mo dẹ̀ ń sọ̀rọ̀ lọ. Àkọ́kọ́ ọbẹ̀ ni pé ọ̀rọ̀ tó kan ìsìláàmù ni àkọ́kọ́ nìyẹn mùsùlùmí dẹ̀ lèmi. Ṣé understand? Ó kan èmi gan kódà ju ẹ̀yin náà lọ. Bọ̀ ọ̀nà tó gbà kẹ́yìn ọmọ ìlú lẹ́yìn ọmọ ìlú niyín sóyè yín mò ń bọ̀ sá ọmọ ìlú niyín mùsùlùmí lèmi. Ṣé understand? Ìmáàmù Tọ́lé Adé pa àwọn òwe kan tó fẹ́ pọ́npọ̀ òwe kan mọ́ àwọn àfáà tiwa tó jẹ́ pé ó jẹ́ àfáà fáwọn gan fúnra wọn tó jẹ́ Mudiru Markaz. Ìyẹn pẹ̀lú tèmi fi jáde pé ẹ̀tẹ̀ wà ẹni sùúrù ẹ̀tẹ̀ wà ọ̀rọ̀ tí wọ́n ń pòwe mọ́ bàbá yìí tí ò kan bàbá yìí ẹ jẹ́ kí wọ́n á béèrè kí wọ́n á wádìí lórí ọ̀rọ̀ yìí ló fà á tèmi fi wádìí ọ̀rọ̀ yẹn dé ibi tí àwádìí ẹ̀ dé lénìí. Ṣé understand? Àti pé ìsìláàmù kò fẹ́ ká ṣe àbòsí lórí kankan ló fa tèmi dìde lórí tí mo dìde lórí tí mo fi bẹ̀rẹ̀ sí ń wádìí tí mo fi pe egun kínní tí mo fi pe egun kejì. So ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ pé bí ọmọ ìlú mi ní ẹ́ ó ń ṣọmọ ìlú ọ̀rọ̀ ẹ̀sìn ní ọ̀rọ̀ tó dẹ̀ kan gbọ́ wa. Mo ti gbọ́ béèrè yìí, mo ti gbọ́ dọ̀. Okay. Now, ìbéèrè tí mo fẹ́ bi yín léèrè. Ṣé ẹ wá dá sí nítorí wípé Mùsùlùmí ni yín àbí ẹ dá sí nítorí pé bàbá Markaz àti máàmù ní misunderstanding ẹni bá parọ́ kò ní jẹ́ ìjà àwọn ọmọ rẹ̀. Mo dá sí nítorí mẹ́tẹ̀ẹ̀ta gbogbo apáta. Lórí pé kíni? Mo dá sí nítorí ìsìláàmù torí Mudiru Markaz tó ń ṣàbòsí fún tó fẹ́ máa ṣàbòsí lórí ọ̀rọ̀ yìí. Mo dá sí torí yẹn. Ẹgbẹ́ wa sọ yẹn tẹ́kẹ̀ wá sàbòsí níwájú ọlọ́run. Àbòsí bíi báwo lórí kíni? Àbòsí ni ìwé náà ti fẹ́ ìdí máa sábìbọ̀. Ṣé mi mo sọ bẹ́ẹ̀ fẹ́yìn abẹ́ ilẹ̀ rò bẹ́ẹ̀? Mo ń bèrè ni. Ṣé mi mo sọ bẹ́ẹ̀ fún abẹ́ ilẹ̀ rò bẹ́ẹ̀? Àwa ti ń bẹ lórí kéèsì yìí nísìn. Èmi ti wà lórí ọ̀rọ̀ yìí nísìn. Ẹ ti ń bẹ lórí ẹ̀ láti how many years? Ó ti ju 3 years lọ. Ó ti ju 3 years lọ. Ǹjẹ́ bá àwọn second party sọ̀rọ̀? Ǹjẹ́ bá àwọn second party sọ̀rọ̀ tán ní kì í ṣọmọ nílẹ̀? Ọ̀sẹ́ni tí mi ò irú ní èsì tẹ́bí àjọ sọ̀rọ̀ yìí. Àwọn mélòó lẹ bá sọ̀rọ̀ tó jẹ́ second party? Kí lórúkọ wọn? Mò ń bọ̀ sá. Kí lórúkọ àwọn tẹ bá sọ̀rọ̀ ẹnu àlè búra kí ló fẹ́ fẹ́ bú ọlọ́mọdé ayé rẹ̀? Yes sir, ẹ má bínú. Kí lórúkọ àwọn apá kejì yẹn? Of course. Bẹ́ẹ̀. Nígbà ẹ bá pé èèyàn, mo ti sọ́lẹ̀ ẹ̀kan tó tọ̀ ń bẹ̀rẹ̀ ìpè bó lẹ́sìn. Ok, ìgbà tẹ pé èèyàn wá bẹ̀rẹ̀ sí í ṣépè àbí? Náà, ẹ jẹ́ àpè yín lẹ̀, èmi mò ń mèrè pẹ́ṣẹ́. No, ẹni sùúrù sà. Ẹni sùúrù. Ẹni sùúrù. Ẹ má bèrè pẹ́sàn yín, ẹni sùúrù sà. Ẹ má bèrè béèrè yín. Ẹni sùúrù, irọ́. Ẹ má bèrè béèrè yín. Mi ìfẹ́ kẹ́ máa sọ̀rọ̀ nídàájí kẹ́ máa kọ́ tẹ̀ dànù. Ẹ lẹ́ pè wọ́n bẹ̀rẹ̀ sí í ṣépè. Tá lẹ́ pè kí lorúkọ ń tàn tó fi bẹ̀rẹ̀ sí í ṣépè ẹ fi kọ́ tẹ̀. Ní mo ti ògbómọ̀ sọ́lẹ̀ mi wà. You can call anybody you want to call. No, ẹ̀yin lẹ pè èèyàn nínú àwọn sẹ́kọ̀ọ́. Mo ti ìbáìtì àwọn èèyàn. Mo ti ìbáìtì àwọn èèyàn lórí prógámù mi. Kí lorúkọ ń tọ̀hún? Mo ti ìbáìtì Ṣùbẹ́rù lọ Markaz àtọ̀dọ́rọ̀ lẹ́nu. Apá kejì tó jọmọ ilé ayé lára mi ń sọ Ṣùbẹ́rù kan mo ń sọ o. Apá kejì tó jọmọ ilé ayé lára. Ta ló mọ àwọn apá kejì yẹn tí èè bá fẹ́ Ṣùbẹ́rù
Rárá Ìgbérù ló lọ́rọ̀. rárá ẹni sùúrù sà èmi ò fẹ́ yẹn Ìgbérù ẹ ló ti sọ lọ́rọ̀. ẹ ti sọ ní ọ̀rọ̀ yìí pé Àdìsúgbérù ló Zubairu lọ́rọ̀. kì í ṣe ẹ má bínú sà ẹ ti sọ pé àfa Zubairu wọn kì í ṣe ọmọlé Ayélára mi ò sọ àwọn o àwọn lè gbọ́rọ̀ jáde o ọmọlé Ayélára ti wà nílẹ̀ lórí ọ̀rọ̀ yìí fúnra wọn àwọn tó jẹ́ ọmọlé Ayélára gangan tó já apá kejì tí wọ́n sọ́pọ́ọ̀tì máàmù tọ́lé lórí ọ̀rọ̀ yìí èwo nú wọn lẹ́ pé rárá sà mi ò ní gbà yẹn má bínú sà àwọn nú àwọn apá kejì Ayélára sà ẹ ti dáhùn béèrè mi sà àwọn apá kejì Ayélára sà. Oh my God. Ok, ẹ sọ̀rọ̀ sà. Ní Ìsàrídùá. Mo ń gbọ́ yín. Ìlú Ògbómọ̀ṣọ́ ni mò ń gbé. Ok. And my security is very, very important. Security were very important, of course. Everybody, security were very important. I'm coming. Let me talk now. Okay. Let me talk now. Okay, má bínú. Mo lè invite èèyàn. Yes. Lórí kíní mi nọ́mbà mi ẹnìkan kò nílò láti ẹ̀sẹ̀ mi kó tó rí nọ́mbà mi. Yes. Mo ti sọ pé ẹni mo tí mo bá ti tẹ̀kọ̀ lọ́wọ́ mo máa ń sọ fáwọn èèyàn pé ẹ pè wọlé ẹni tó bá fẹ́ pè wọlé. Tó o bá ní anything tó kọ́ńtrábìtì sí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ lè wá sórí ètò ẹ lè invite mi torí mi ò lè dìde lọ́dọ̀ mi kí n wá gbalé ó lé lọ wọ́n wá sọ wípé ọwọ́ dá wà lálẹ́ lọ́rọ̀ wa ni ìta fèsì níta yìí ìdọ́sí o. Ṣé mo lè sọ̀rọ̀ ń sìn sà? No, that is the reason. Ṣé mo lè sọ̀rọ̀ ń sìn? That is the reason why. Adà fún yín. Ṣé rí ẹ̀yin invite èèyàn lè tẹ́ sọ yín sìn? Ẹ lẹ́ pé àwọn second side nígbà tí mo accuse yín pé èwo lẹ́ pé inú ẹ lẹ́ pé wọ́n ṣe pé. Ìbéèrè mi ni pé ta lẹ́ pé inú wọn kí lorúkọ ẹni yẹn? Ìtọ́jú wà láàrin láàrin wa gan. Kì í ṣe pé bóyá mọ̀ bí pé nìkan. Àwọn ni wọ́n pè mí. Ta nínú wọn ló pè yín? Ṣé màrá ti gbogbo kọ wọn? Ọ̀kan bẹ̀rẹ̀ Ẹ̀yin ò adá o. Kò sẹ́ni tí mo pè. Kò sẹ́ni tí mo pè tí mo mọ̀. Tí mo bá ti ń sọ ní ìsìn, tí mo sọ yìí, wípé tí mo sọ sọ̀rọ̀ ọdún kan ní àbọ̀ méjì. Kò bá jọ ọdún márùn-ún gan. Ẹni tí mo pè 5 years ago mo ṣe rántí báyìí. Irọ́ àwọn tí mẹ́mí ọ̀rọ̀ yìí, how many of them have you called? Mo ti pè èèyàn tó mẹ́wàá. Tó mẹ́wàá, ṣé mẹ́wàá ni? Mélòó ni wọ́n? Mo ní mo ti pè èèyàn tó mẹ́wàá. Mélòó ni wọ́n bá wò? Mélòó ṣé mẹ́wàá ni? Irọ́ tó mẹ́wàá kọ́, ṣé mẹ́wàá ni? Mẹ́wàá ni kíni? Ṣé mẹ́wàá ni kíni ẹ̀? Ṣé mẹ́wàá ni? Àbí mọ́kànlá? Mo ti pè èèyàn tó mẹ́wàá. Èé ṣe nọ́mbà náà. Ìyẹn kọ́ lọ ọ̀rọ̀ báwo lẹ jẹ́ ń ṣe báyìí kò dáa. Mo ní mo ti pè èèyàn tó mẹ́wàá. Àní mo ti pè èèyàn tó mẹ́wàá ọ̀pọ̀ wípé èèyàn mẹ́wàá. Tí mo fẹ́ gbọ́ wípé èèyàn mẹ́wàá ni mo pè. Ìyẹn ò pè yín, èmi ti pè èèyàn tó mẹ́wàá, mélòó lẹ́yìn pè ní second side lèmi ń béèrè náà. Èmi náà ti pè àwọn èèyàn. Èmi náà ti pè àwọn èèyàn. Ẹ jẹ́ kí n máa dárúkọ àwọn tí mo pè wọ́n pè láti ẹni ní sùúrù sà, ẹni sùúrù medialist ni ẹ máa béèrè béèrè yín sà, medialist ni medialist náà. Ẹni sùúrù sà, ẹ jẹ́ kí mi dárúkọ àwọn tẹ́mi pè. Ẹ jẹ́ kí mi dá no mi nígbà ẹni sùúrù sà, ẹ má bínú sà, mi nígbà sà, ẹni sùúrù sà, ẹ jẹ́ ń dárúkọ àwọn tẹ́mi pè sà. Ẹni tó bá fẹ́ wádìí òdodo ó lè mọ orúkọ. Ẹ máa béèrè béèrè yín, wàláhì ẹ máa béèrè béèrè yín. Ọlọ́run bá ń gbọ́ ẹ máa béèrè, Ọlọ́run bá ń gbọ́ ẹ máa béèrè béèrè yín sà. Ọlọ́run bá ń gbọ́ ẹ máa béèrè béèrè yín sà. Ẹ má dàrú àti ìtòbọ̀. Ẹ má dàrú, ẹ má dàrú àti ìtòbọ̀. Ẹ má béèrè. I swear you will ask your question. Ẹ jẹ́ kí mi dárúkọ àwọn tẹ́mi pè. Mo ń bọ̀ ẹ má béèrè. Mo ń bọ̀ ẹ má béèrè náà ẹni sùúrù máa jẹ́ kí n béèrè máa ẹ béèrè ẹ jẹ́ kí n dárúkọ àwọn tẹ́mi pè kẹ́yìn wá dárúkọ ọmọ no ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn ó dà no èmi mo pè yín ẹ̀yin ò pè mí èmi mo pè yín. I can call you back if you want. Let me call you back. Okay. Ẹ pè mí padà. No, kẹ́ tó lè pè mí padà, mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kí n ṣàlàyé àárín yìí náà. No, ẹ máa béèrè béèrè yín. Ẹ máa pè mí fúnra yín ni tí wọ́n fẹ́ béèrè béèrè lọ́wọ́ mi. Èmi mo pè yín. Ṣé understand? Tẹ́yìn bá fẹ́ béèrè béèrè lọ́wọ́ mi. Bẹ́ẹ̀ ni. Tí jẹ́ kí n sọ̀rọ̀ tí lọ sọ. Jẹ́ kí n pè é.
ṣé ká àjọ sọ fún bọ́lá sí àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ nìyẹn ẹ̀yin lẹ ń parọ́ o ṣé ká àjọ èmi sọ ò ní parọ́ o ẹgbẹ́ ṣe lọ́wọ́ tó náà rárá sà ẹ̀yin lẹ ń I parọ́ sà sent you a ǹjẹ́ proposal ìmọ̀ pé parọ́ sà ǹjẹ́ ìmọ̀ pé and you said parọ́ sà yes. Now, I want to ask you a question now. mo ń bọ̀ You ẹ cannot máa answer. béèrè ẹ ti béèrè àkọ́kọ́ ẹ ti You béèrè use àkọ́kọ́ èyí the tí mo fún yín láyè àwọn tó gbé sẹ́kùn yín pé kí ẹ bá wà á dàpọ̀ kò láàmú. jẹ́ ń gbọ́rọ̀ You don't want to ask me. ẹnì kankan ò You don't gbéṣẹ́ want fẹ́ mi to ask the question. ẹ̀dá kankan ò gbéṣẹ́ fẹ́ mi You kò lè know, sẹ́dá tó lè gbéṣẹ́ fẹ́ mi you said it. no Very anybody ò good. gbéṣẹ́ fẹ́ mi nobody tó gbéṣẹ́ fẹ́ mi No, nobody. you said it nítorí wípé ìmáàmù sọ̀rọ̀ sí Amẹ́ríkà. Ta ló wá gbéṣẹ́ fún mi ta ló wá gbéṣẹ́ fún mi. anybody ò gbéṣẹ́ fẹ́ mi ṣe bẹ́ẹ̀ sọ pé medialist No, you were not ṣe bẹ́ẹ̀ interested. gbọ́ tí mò ń sọ. You were not interested in number before. Interested or not interested ẹ jẹ́ ń dárúkọ àwọn tẹ́mi pé tí mo wádìí lẹ́nu wọn ẹ jẹ́ ẹ máa gbọ́ orúkọ tí mo dá ẹ máa gbọ́ ẹ jẹ́ máa dárúkọ àkọ́kọ́ ẹni tí mo pè àkọ́kọ́ ẹni tí mo pè ẹ máa gbọ́ sà ẹ máa gbọ́ ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ yìí mọ́ ẹ ti dà ọ̀rọ̀ yìí rú ẹ lẹ́rìí ló bá tẹ̀mí dà ọ̀rọ̀ yìí báyìí o ẹ lẹ́rìí o ẹ sà ẹ máa ó yá ẹ máa pè mí fúnra yín tẹ́ bá fẹ́ béèrè béèrè ni owó tèmi lèmi fi ń pè yín yìí. Oda ẹni sùúrù zọ àbòsí máa pọ̀ ní ẹ̀yìn báyìí o ẹni sùúrù zọ ẹ̀yin lẹ́lẹ́yìn wádìí òdodo ẹ pé apá kìíní wàá lè pé apá kejì ẹ̀jẹ̀lẹ́ fẹ́ wádìí òdodo Oda ẹ máa béèrè sà ẹ ti béèrè àkọ́kọ́ ẹ ti dáhùn ẹ jẹ́ kémi sọ̀rọ̀ kan kẹ́ wá béèrè béèrè máa lọ ẹ jẹ́ sọ̀rọ̀ kan kẹ́ máa béèrè béèrè lọ. Àwọn ni ẹ lè máa pàṣẹ fún mi èmi mo pè yín. Àìrọ̀ torí pé ìrìn ẹgbẹ́ sí mi lórí ìtẹ̀mí àbí ìtòrí pé mo gbowó. Irọ́ èmi mo pè yín náà ó. Ẹ jẹ́ kémi sọ ẹ̀kọ́ ọ̀rọ̀ tí fẹ́ sọ yìí mọ́. Ṣé torí pé ẹ̀pẹ́ nìkan kan náà pákéjì ló wà tẹ́ fi ṣe báyìí ni? Ẹ má ṣe báyìí. Irọ́ lẹ́pẹ́ torí pé mo bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ pẹ́ṣẹ̀. You know where to go. I know what to ask. Ọ̀rọ̀ mi ti kan rí ọ̀rọ̀ báyìí. Ẹ jẹ́ yanjú àwọn tèmi pé. Ẹ jẹ́ dárúkọ àwọn tí mo pè sá. Ẹ̀fọ́ ọmọ yín tẹ́gbẹ̀ pé ọ̀kan ọmọ òpè kẹ́kọ̀ọ́ yín. Mo dáràn ọkọ ọmọ máa gbéṣẹ́ fún ta ni. Ọkọ ọmọ àtẹ̀mí ṣé ọkọ ọmọ ń bọ̀ èmi ni àbẹ́mi ṣé ọkọ ọmọ ń bọ̀ mi ni ṣé ọkọ ọmọ ń bọ̀ mi ni àbẹ́mi ṣẹ́fẹ̀ mi. Àní ẹni pé. Ó dà yẹn kẹ́mi ṣẹ́pẹ̀ sórí kíni. Àmọ̀tẹ́kùn odò ọ̀gbẹ́ kọ̀ mọ́ ọlọ́kàn lọ́wọ́ gbé mi jẹ́ odò a máa ń kọ́ ti kọ́ mi Àmọ̀tẹ́kùn odò àbòsí ti ba ayé jẹ́ o yé. Line has been barred from making calls. To continue enjoying our services, please visit any 9 Mobile Experience Center to register your line or verify your details if you have already registered. Thank you for choosing 9 Mobile. Yàrá yìí máa ti bàjẹ́ o ẹ̀yin lẹ́yìn pé àwọn èèyàn wọ́n ń gbé yín ṣe pé kẹ́ dárúkọ àwọn tẹ́ pé ó di pé kò ṣe dárúkọ.